Hello sir. My principal jẹ́ iṣẹ́ tẹ́ gbé fún mi náà ni mò ń jẹ́. Okay sir, àwọn kan ń dóde mi lẹ́nu ọ̀nà sir. Ẹ jẹ́ kí n bá ọ sọ̀rọ̀, màá pín padà sir immediately. Hello? Yes sir, káàsán sir. Who is there? Elizabeth sir. Elizabeth 4545. Come in. Alright sir. Ẹ káàsán sir. Ṣé bó ṣe ń kí àwọn parent ilé nìyẹn? Ó bàjẹ́ gan o. Ẹ má bínú sir. And I don't blame you gbàtọ́ ẹ ti wọ ṣòkòtò tí ò ní tó lẹ̀. And by the way, mo ní kán pè wá fún mi kí ló ní lórí orílẹ̀-èdè tó wá wọnú ọ́fíìsì wa tó lè dó síta. Rárá sir, mo ní kí wá tap lára ẹsìn sir. Èsì ni. Ẹ má bínú sir. Wọ́n nínú burúkú máa bí. Anyway, mi ò lọ́rọ̀ tó pọ̀ jù láti bá ẹ sọ. Pẹ̀lú gbogbo wà burúkú tí àwọn ẹgbẹ́ àti wọ́tẹ́jọ́ wù káàkiri yẹn. In short, mi tẹ̀ tí mo rẹ̀ tí mo fẹ́ yá. Get out of the house! Bínú sir. Wọ́n máa yẹ kó mọ̀ pé ẹran tó le kò náà pè iná mọ̀. Kí ló tó máa wá bí sà? Bó ṣe come back here. Ọmọ tó ṣẹlẹ̀ kan sẹ̀ ṣé bó ṣe wà ní. From now upward, I'm suspending you for good 3 months. Dáde jòjò má bínú. Get out of the house! Àwọn játijàti àwọn ọmọ rédèrèdè kan tó ń ran ọkọ ní kọ́ wá sílé o wọn ò ní ṣe é.